Àwọn ará Ekosin níbi Adeleke, Kasali Ọlagunju kì í ṣe ọmọọba, ẹ má gbọ́pá àṣẹ fún un. Àwọn ìdílé ọlọ́mọọba nílùú Ekosin níjọba ìbílẹ̀ Odò Ọ̀tín nípínlẹ̀ Ọ̀ṣun ti ké sí gómìnà Adémọ́lá Adeleke láti má ṣe gbé ọ̀pá àṣẹ fún Àkọ́sìn tuntun Kasali Ọlagunju nítorí kì í ṣe ọmọọba. Gómìnà àná lọ́ṣun Adégbóyèga Oyètọ́lá ló fọwọ́ sí yíyan Ọlágúnjú lọ́dún 2022. Gómìnà Adeleke sì pàṣẹ pé kí gbogbo ìyànsípò tó wáyé lẹ́yìn tí Oyètọ́lá ti fìdí rẹmi nínú ìdìbò gómìnà dúró jẹ́ náà. Àmọ́ ṣá, nígbà tí ìgbìmọ̀ tí gómìnà gbé kalẹ̀ láti ṣèwádìí àwọn ìyànsípò náà ń jábọ̀ lóṣù tó kọjá ni wọ́n sọ pé kò sí wàhálà kankan nípa ti oyè Àkọ́sìn. Ṣùgbọ́n nígbà tí àwọn ọlọ́mọba náà fẹ̀hónú wọn hàn lọ sí sekitariat ìjọba láìpẹ́ yìí ni agbẹnusọ wọn Kábírù Adéwálé rọ gómìnà Adeleke láti jẹ́ kí kóòtù yanjú gbogbo awuyewuye tó wà nípa ọ̀rọ̀ Àkọ́sìn. Adéwálé ṣàlàyé pé láàrin ìdílé ọlọ́mọba Oyèsọjí, Oyèrìndé àti Níníọlá ni àwọn afọbajẹ ti yan Àkọ́sìn. Ọlágúnjú kò sì wá láti ibì kankan láàrin ìdílé mẹ́tẹ̀ẹ̀ta. Ó ní ó jọ gbogbo àwọn lójú pé Ọlágúnjú lọ lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn kan láàrin ìlú tó sì ń pe ara rẹ̀ ní ọmọọba nígbà tó jẹ́ pé ìdílé Níníọlá ló kù tó yẹ kó fi ọmọ oyè sílẹ̀. Gbogbo wọn wá ké sí gómìnà Adeleke láti má ṣe gba kí ẹnikẹ́ni fi ọwọ́ ọlá gbá àwọn ará Ekosin lójú, kí gómìnà má sì ṣe gbé ọ̀pá àṣẹ fún Ọlágúnjú títí dìgbà tílé ẹjọ́ yóò fi sọ ẹni tó lẹ́tọ̀ọ́ sí orí àpèrè oyè náà gan-an. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.